umar nabi Muhammad pẹ̀lú ìyọ̀ǹda bàbá wa gbanẹ́rọ̀ ọ̀dọ̀ afábìlẹ̀ mọ́mẹ́ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهي يا رحمن يا سامع الوراء bàbá wa gbanẹ́rọ̀ ọ̀dọ̀ tẹ̀lé àbẹ̀rọ̀ rí wọ́n yọ̀ǹda gbogbo wa ká lọ jòkó ẹ̀dàkùn. أجب لي بدعواتي ويا كاشف عدوي الله أكبر. فأنت رجائي my Nigerian latest Islamic في lecture. الحوائج كلها وأنت الذي تعطي الأنام بلا ستي Aji Muhammadu Jamiu ọmọ àwọn ẹni Ọlọ́run. فما لي وكيل غير عونك إنني my Naija Ọlọ́run ti ń gbòòrò rẹ̀ ọlọ́mọ padà lẹ́yìn. عبد ذليل يا مفوج للعزيز mo fọ Ọlọ́run bí ọ gbogbo ibi tó bá wà yòókù àlẹ́bílẹ̀ kan náà. وسيلتي شبه الجبال وفوقها وأنت عليم كلما كوب في صدري bàbá wa gbanẹ́rọ̀ ọ̀dọ̀ بسطت يدي أرجو قبولا ورحمة Ọlọ́run ló ṣàánú yẹn kọ́ lẹ̀ síra yín bẹ́ẹ̀. ونجي العبيد من هموم ومن فكي ọlọ́mọ padà lẹ́yìn. وباسمك يا رحمن أدعوك جهرة فلا تمنعني الخير بالسر والجهر ọlọ́mọ fún yín ní full stop. أيا سامع الأصوات Al-Aziz Islamic يا Foundation. راحم الورى وأنت المجيد كل وقت وفي عصر mo fọ Ọlọ́run bí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́jú òru ojú tiẹ̀ lọ yòókù àlẹ́bílẹ̀ kan náà. فإن ترضى عني yọ̀nà rẹ̀ náà là ń béèrè gbogbo gbà bọ́ ọba ti yọ ní. قد بلغت مقاصدي فإن رضاك La ilaha illa. فوق كل من اليسر afáwà gbàbúnú sheikh. فإن رضاك فوق كل من اليسر àmín. آمين gbogbo olóríire kò sọ pé àmín. آمين lápapọ̀ wa káwé pé a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أراك بان بيلون تبي الله أكبر. الله أكبر gbogbo tá a bá ń ṣe ẹja ìfilẹ̀ ẹja gbọ́lọ̀ tóbi náà pé Allahu akbar kabira. الله أكبر كبيرا ẹ wá jẹ́ ìbú anabi Muhammad. صلى الله عليه وسلم akíkalẹ̀ àwọn àfọ àwa níkalẹ̀ láti ọ̀nà jìn ẹ sì tẹ̀lé ọmọ yín dé ìlú Ìlọrin الحمد لله ìlú alùbáríkà ọlọ́wọ́n bá dúpẹ́ fún yín o. آمين bàbá ọlọ́jọ́ àgbà ní ìjòkó
دام الله حياته. ẹ̀dákẹ́ ìjòkó torí ọlọ́run Sheikh Abdullah ọlọ́run bá dúpẹ́ fún yín o. àmín. àfáà mi lẹ́gbẹ̀ẹ́ yín láti Ìbàdàn bàbá mi dáadáa òkè ọ̀yìn náà o. bàbá alágbàjìrì Sheikh Busairi Al-Labib Al-Abuhaji Al-Qari ọlọ́mọsàbà dúpẹ́ fún yín. àmín. bàbá tó bí àfáà wọ́n kọjá wájú tàwa lánàá wọ́n sọ̀kalẹ̀ àbánánà kọ́ ni wọ́n sọ̀kalẹ̀ tomato wọ́n wá ń sọ fún gbogbo ara liwa pé ògùn lẹ́yìn rí ògùn àdúgbò rèé òwò ẹ̀ mójútó o wọ́n ní bàbá torí ọlọ́run ìbí máa ń fara pamọ́ púpọ̀ ọlọ́mọsàbà dúpẹ́ fún wọn o. àmín. bàbá wa ìmáàmù ló kékeré jaddadallahu sihatakum mo kí yín púpọ̀ bàbá o. àmín. àfọwọ́ Sheikh Abdullah àpò ọlọ́mọsàbà kẹwọn àgbàlagbà. àmín. gbogbo yẹn àfáà mi níjòkó mo kí ẹ dákun mi bá ní kí ẹ wo ti kíkí ẹ lè pé wà sí kó mo sì fẹ́ sí yín padà sẹ́yìn yín sì ṣe àfọ olóde ẹ dákun ẹ foríjì mi torí ọlọ́run. mo kí my Naija latest Islamic lectures tẹ́ ẹ máa ń gbóhùn àwọn wọn dúró yìí àjìjà mi ò bọ́ my Naija my Naija my Naija my Naija rè é ọlọ́run afọlágbá rẹ̀ fi bí ọmọjọ́ bàjẹ́ fàjìjà mi láíláí ẹ̀ bá ń ṣe àmìnà dáadáa jàmá. àmín. àwọn kí afọ ọlọ́jọ́ bí òní tí wọ́n ń kó wa jáde tí wọ́n ń kó ànábì jáde àfọwọ́ Sheikh Abdullah Al-Aziz Islamic Foundation ọlọ́run níjọ́ bàjẹ́ wala la ilaha illallah. Abdul Mu'mini أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افرج من تقول الله أعوذ بالله من الشيطان الرجيم أبا بغاري بسم الله الرحمن الرحيم أبا مؤمني نعم gbogbo àyà tó bá bá jòkó yìí mọ kéèkàn tó bá wọ̀ لقد كان لكم لا إله إلا الله شيخ مقدم في رسول الله أسوة حسنة. ẹ̀dá kẹfà ń gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa jàmá. الله أكبر كبيرا. tá a bá wá mọ́wólídì báyìí bá a ti wá yìí èyí tó dáa jù ajitọ́tíra fatahallahu alayk. àmín. ìfúláàtì èyí tó dáa jù ní pé ká máa gbọ́ pé kí là nábì wí kí ni ìwà nábì. gbogbo ẹja lọlé dì í mú gbogbo ẹni bá fẹ́ dé èèyàn ó gbúdọ̀ ní nǹkan méjì bó bá fẹ́ dé èèyàn alákọ̀ọ́kọ́ ni àlè ìlímù. Allah. wà á nímọ̀ gbogbo ẹni bá fẹ́ dé èèyàn ìmọ̀ kéwú lọ́mọ̀ ni ìwé lọ́mọ̀ ni iṣẹ́ kan lọ́lọ́ lè kọ́ ni kódà ìmọ̀ agbárí náà lọ́lọ́ lè mọ̀ ni láti jẹ àti mu òfin ní nira fún ọ wàá kọ́kọ́ wá. tẹ́ bá wo sàkún Kùránì pé àyà alákọ̀ọ́kọ́ tọ́kọ́ sọ kalẹ̀ fún ànábì ọlọ́ni ìkẹ́ra bísímì rabbikal ladhi khalaq. ìkẹ́ra bísímì rabbikal ladhi khalaq. ọlọ́ni ìwà nábì ẹ̀ bá yóò bọ́ ànábì dáadáa jàmá. sallallahu alaihi wasallam. àbá mi yóò fọlọ́ nsọ́ ní ó ṣe wá sí o. wọ́n bẹ́ẹ̀ lé kí wọ́n fẹ́ẹ́ dé nìsín. ọlọ́ni ìkẹ́ra ìwà nábì máa kà àbá mọ́mìnì ànábì ní máa nàbì kọ́ọ̀rì in. mi ò mọ nǹkan kan ká ilé ní nǹka ọlọ́ni àní ọkà sẹ́ ọlọ́wọ́ ní bísímì rabbika alladhi khalaqa máa kà pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba rẹ tó dá ọ. àṣírí bẹ́ẹ̀mẹ̀ àṣírí tí ń bẹ́ẹ̀mẹ̀ ni pé gbogbo ń tọ́ ọba fẹ́ ṣe tọ́ ọba ti fowó kọ́ ọlọ́run bẹ̀rẹ̀ ọ́ láṣeyọrí. àwọn mùsùlùmí àyèmọ́ ìyàwó kọ́ ọlọ́run ní táwọn òfin tẹ̀ wá lọ́wọ́. bismillahir rahmanir rahim bó ti wà ń àṣírí ńlá ni. la ilaha illallah. ìkíwá bísí rabbikal ladhi khalaqa. ẹlẹ́kẹ̀ẹ́
bá ń pọ́n lọ́wọ́ ọba dáadáa jẹ̀mọ́. ولقد إنسان من علة akẹ́wọ̀n jẹ́mọ́ láti pọ́ sùn. إكرام وربك الأكرم ẹ bá ń ké Kùránì náà. الذي علم بالقلم. àwọn ni wà nábì máa kà èyí wo já mọ̀ wípé kíyàn wá mọ̀ nínú ayé láti dèèyàn òun là kókó afáwọn àjára la ilaha illallah ìjọba yìí kún báwọn ẹni ọlọ́run púpọ̀ mo kí n púpọ̀ o. اقرأ باسم ربك الذي خلق. abájúlẹ̀ mọ́ mí nì. láì mọ̀tá fún wọn pọ̀ ẹlẹ́ẹ̀kejì bí yẹn bá wá mọ̀ tán òun ni kọ́ wá níwà ìyẹn gbúdọ̀ níwà ṣé Abdullah ìwà gbogbo ẹni bá nímọ̀ tí ò bá níwà gbogbo àkókò tó fi kẹ́kọ̀ọ́ òun yóò rárẹ̀ máa lọ́wọ́. Allahu akbar. ìwà àwọn ni wà nábì innaka la'ala khuluqin azim ọ̀rọ̀ ni wà nábì wọ́n lẹ́ni tó níwájú ó dà àbí àwọn àfà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ànábì kó sínú Islam ìwà lẹ́yìn ra wọn wọnú Islam ìwà ànábì ní tẹríba yorùbá ànábì má. sallallahu alayhi wa sallam. wọn náà tọ́ wá mọ́lúdì tó fẹ́ gbé lọ nínú lọ lè fi tẹríba kán lọ rẹ ìwé tó kà kéwú tó kéńtì òjò orí ìlú ní kọ́kọ́ màgbàlagbà màsáájú lásáájú àáfàá mi ní òsì wá sí yàyín ó lójú òde náà ti ń lọ lórùn tòní tì ní wá gbádá lọ. àsáwọn yẹn máa wò wá àáfàá mi lọ́ọ̀fà ń jò níyìn pẹ̀lú alájí àgbà àáfàá mi tó fún ọ sọ wá ní kí n ká lọ wọn ni irú òde eléyìí ibi tá a wá gbádá lọ o ìyá máa mọ̀ wá rẹ̀ ni mo wá wọ̀ mọ̀tòrò àwọ̀ yìí ẹnìkan wá pè mí láti Kaduna àáfàá wa àgbàlẹ̀ mẹ́sìrì wọn ni ọlọ́run níjọ́ bàjẹ́ ọmọ lẹ́kọ̀ọ́ púpọ̀ o ti lòdó gbẹ̀yìn tó ọ̀wá gbádá tó ti pẹ́ ọwá lọ́fà torí pọ̀ tẹ̀láfà rẹ lọ ọ̀wá wa gbádá lọ àlẹ́ àdàbò fọ́kọ̀ lílí mi wọ́n yọ lára rẹ wọ́n ní bó ti ń lò ó ní ọmọ àlò lọ. kọ̀lákọ̀lì ń sáyà mí ní àìlẹ̀kẹ́ ọmọbìnrin mú mi nì ẹ dákun ẹjọ́ lọ tẹríba ẹjọ́ fi tẹríba kún ọ̀rọ̀ wa kálẹ̀ débi tá à ń lọ àwọn ọmọ kéékèèké bó ló ti dé ọmọ kéékèèké wa ní wọlá abiadé wọlá ntá ká kìlọ̀ ká ní wọ́n tí ìyàwó rẹ̀ lóyún tó fẹ́ sọ kalẹ̀ tá tó ń fọ̀ bẹ́ẹ̀ bí fún ẹ ti dìde náà ẹ̀ẹ́dẹ́ àmọ́ ọmọ lọlé ìyá arúgbó kan ọlọ́lẹ̀ ra ọjà ọwọ́ ara ń tọ́ pọ̀ ju ń tagbára rẹ̀ lè gbé lọ ìyá yìí sì hẹ́tì ànábì púpọ̀ yorùbá ànábì ni. Allahu alayhi wa sallam. ọkọ̀ gbàtà ànábì rárá pé tàwádù òun náà lè bá gbọ́ pé lára ànábì pé al-ilmu wal-khuluqu ìmọ̀ àtiwà emu lára ànábì nímà ó níwà yá yìí ọ̀gbàtà ànábì gbogbo ẹni ó bá wá rí wá àti ti máa ṣe fún wa ni pé bàbá ti gbúrò ọmọ kan tán pé Muhammad o ẹ máa sá fún ni o ẹ gbọ́dọ̀ gbà fún o ànábì ọmọ yáwọn rí yáwọn náà mà nábì. ìyàwó ọ̀rọ̀ ọjà kalẹ̀ ọjà yìí wúwo púpọ̀ ọwọ́ kókó gbé kò lè gbé ọwọ́ ó ṣe kò ń gẹ́ gbà wọn là nábì wa kọjá bá yorùbá nábì. Sallallahu alayhi wa sallam. àníbi ní ìyàbò rẹ̀ ń lọ yá níbẹ̀ òun náà ní ń lọ ẹjẹ́ bá yín gbé èlú lẹ̀ máa gbà ó tẹ̀lé ẹni jọ àwọn alágbàrú ló pè àníbi ní èmi ẹ̀sẹ̀ alágbàrú yín àyín lọ́wọ́ náà ni ọwọ́ bá gbé àníbi rò pípò jìnnà ni wọ́n bá gbé wọ́n gbé ìṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú wọn ò débẹ̀ bọ̀rọ̀ tóòrùn sì mú yányányányá nígbà wọn apá àwọn adébí tán lọ ìyá ni ọmọ mi wá gbogbo owó tí mo lè ní bọ̀yìn ní lọ́wọ́ mọ́ àmọ́ mo lásọ̀ọ́ lẹ̀ka tí sọ fún ọ tọ́ ọ bá yìí dì í mú tọ́ ọ bá lò ó gbogbo bí ọ bá dé àbúrò ní sọ àníbi ní kílẹ̀ fẹ́ sọ ìyá yìí ọmọ àpá nábì nù ẹ bá ń dákun bá yorùbá nábì dáadáa. Sallallahu alayhi wa sallam. ó ní ọkùnrin kan bẹ wọ́n ń pè ní Muhammad ẹ bá pariwo ànábì. Sallallahu alayhi wa sallam. ó ní ń kílẹ̀mù mọ́ra rẹ̀ pé òun lòjíṣẹ́ ọlọ́run tí ó dé gbẹ̀yìn o ìyàwó alájí àgbà ajábùkọ́ lẹ́mọ kí n púpọ̀ afáwarùn olóhùn làǹnábì tí ó dé gbẹ̀yìn bó o bá ti rí sáfún ni o má dùn o
ẹnu rẹ̀ dùn gan o má wulẹ̀ dúró débi tó ní ọgbọ́n tí ó wù àfàyè dó láfàyè gbà fún o. tàwọ́dúà ọ̀dọ́kẹ́ àbá. tàwọ́dúà. ó ìlú ẹ̀ má bínú torí ọlọ́ọ̀ fẹ́ jẹ̀mí. tàwọ́dúà sí mọ̀nà mílíọ̀nù àdàbí. ìmàdé wàhádé. olórí ilé kó bá pariwo lọ́wọ́ bá dára kí n gbọ́jà mọ́. Allahu akbar kabira. ọ̀fẹ́ ga jẹ́kẹ́nu rí ó balẹ̀ fáwọn aṣáájú rẹ̀. àwọn ìyá alẹ́ tó kà kún un náà bí yorùbá kan á kún kò lè rọ́nà lọ o. àwọn ìyá tẹ̀ ń fojú rí náà o. anabi wa débi ẹni mo fẹ́ máa lọ náà ni yàrá nítorí ọkùnrin muhammadu yìí má dúró gbọ́rọ̀ ẹnu rẹ o. yorùbá anabi máa lọ lẹ́jọ́ náà. Sallallahu alayhi wa sallam. ẹnu rẹ dùn yà wọn nìtọ. ẹ jẹ́ wá sọ fún ìyá pé bọ́bá jásí pé mi wá ní muhammad tẹ wí ni ṣé kí n tún má gbà fún náà. lọ́yìn dùn yorùbá anabi kí n gbọ́. Sallallahu alayhi wa sallam. bá yorùbá anabi dáadáa. Sallallahu alayhi wa sallam. ètí pé mẹ́ẹ̀ẹ́dógún náà mọ̀ ń wò. bá yorùbá anabi dáadáa. Sallallahu alayhi wa sallam. àbọ̀ àmúrú mi. Na'am. kálí mi bá ní muhammad náà ilẹ̀ fẹ́ kíni kí n ṣe. bọ́bá yẹn kú wọ́n bá ní èmi kan gbà fún ọ láti sin lọ. torí pé ká ní pé bá ti ń ròyìn rẹ̀ ń wọ́n wá ní ajẹ́ kí wọ́n á parọ́ ọmọ ọ̀nà kò rí bẹ́ẹ̀ ìtẹ́ríba tiẹ̀ yóò rí bẹ́ẹ̀ anábì ní wàhánà muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ yóò bá anábì mẹ́ dáadáa jama. Sallallahu alayhi wa sallam. ó ní èmi gángan ni muhammad tẹ wí ni ìyáhùn ni ìwọ rèé ìyá ni mo gbà fún ọ ó ṣe déédéé ọjọ́ tí anábì lọ anábì wà lẹ́nu ọ̀nà rẹ̀ bí ti wá sọ̀kalẹ̀ nu ọ wà lẹ́nu ọ̀nà àyè ti jàdíjà gan àáfi sùúrù tọ̀ ni gbogbo èèyàn àfa social media tẹ èrò pé bóyá kẹ ẹ máa báwọn èèyàn kẹ ẹ máa bú wọn kẹ ẹ máa bá wọn jà ní ó jẹ ṣàṣeyọrí ni ẹ lè ṣàṣeyọrí láti gbọ́ tẹ ti ń bú àwọn èèyàn tálẹ́ni tẹ ẹ bú tẹ ẹ là ẹ lè bú yàn ọ̀fẹ́ bú òbú bàbá mi òbú yà mi ó ní gbọ́n tó ń sọ ó ṣeéṣe kí n padà máa mọ̀ lẹ́yìn pé nítorí òdodo ni o àmọ́ lọ́wọ́ pé òbú àfa mi ní dọ́hùn ládùúgbò kò tí ń darí okó bọ̀ kèfèrí sí ni Ànábì ní gbà sílámù ó ní ìwọ̀n ọ̀gbà Ànábì ní gbàsẹ́ dákun gba níbi wà ń bẹ̀ ó ní ìwọ̀n ọ̀gbà ọ̀nà ọ̀dà halaka shahidun ala annaka rasulullah. Allah. ẹjọ́ ní tó jẹ́rìí rẹ pé ìwọ lòjíṣẹ́ Ọlọ́run Ànábì wá wẹ ọwọ́ awù kàkàrà kò rí nǹkan kan ọwọ́ àrí pé lárúbáwá yìí gbé agilinti sí abíá ìsì ń darí ìgbé bọ̀ ni agilinti tó gbé sí abíá Ànábì ní ọ̀dà ohun tábíà rẹ ọlá agilinti ni tó ti kú ní kí èkú ọ̀yà gbé kalẹ̀ Ànábì wá agilinti ẹranko Ànábì wá bí pé mani ana ta lè mi ó ní anta rasulullah. Sallallahu alayhi wa sallam. Alayka Allahu ya dina. Ya Muzitafa. Ya Muzitafa. Lẹ́ni tẹ́lifà. Ya Sọ́fúwàtà Hamani. Èmi ò ní sọ̀rọ̀ kí n má ṣàdúrà lọ lé tẹ́lifà o. Bàbá tẹ́lifà ó débi ọ lọ. Ẹ tẹ́wọ́ ẹni bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. ẹni ya Allah. Ya Allah. Ya hayyu. Ya hayyu. Ya qayyum. Ya qayyum. Ya aliyu. Ya aliyu. Ya azim. Ya azim. Àfa wa khadimul islam. Àwọn láti Ṣakí wòlíì Ọlọ́run tó kájú òṣùwọ̀n. Ṣáàlì. Sì dìde fún àfa. Wàbí sì tún sídìkọ̀. Ọ̀ya ọ̀gẹ́wò tó fẹ́ kéwòn náà nù. Ní Sheikh Sàdúkẹ́. Alájí àgbà àfa àgbà olódodo ni wọ́n. Alájí àgbà onítẹ̀ríba ni wọ́n. Alájí àgbà wọ́n láàánú. Alájí àgbà wọ́n láyọ̀ ọkàn. Alájí àgbà wọ́n ní tẹ̀ríba. Alájí àgbà wọ́n ní sùúrù. Sì pariwo ọlọ́njọ́ mọ́. Alẹ́ àdàbí yù. Bọ́ọ̀bà wa tó máa dàbí àgídà bí kí wọ́n náà ní gbogbo tá a wí. Alẹ́ àdàbí mọ̀ra bí alẹ́ àdàbí yù. Bàbá wa káàdì mọ̀ sí. Alẹ́ àdàbí mọ̀ra bí. Ọ̀yà tẹ́wọ̀n ní bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. La hawla. La hawla. Wala quwwata. Wala quwwata. Illa billah. Illa billah. Al-aliyyil azim. Al-aliyyil azim. Subhana rabbika. Rabbil izzati amma yasifun. Assalamu ala al-mursalin. Alhamdulillahi rabbil alamin. Ẹ dákọ̀ ẹ̀sìn Yorùbá Ànábì dáadáa. Àwọn ọkùnrin tí wọ́n pọ̀ lẹ́gbẹ̀ẹ́ bí wàláhì wọ́n ń bínú fá. Àwọn Yorùbá Ànábì dáadáa.
ó dẹ ẹ̀yin obìnrin ẹ̀yin Yorùbá ànábì kẹ́ fi hàn wọ́n gbẹ́ ilẹ̀ lànàbì. sallallahu alayhi wa sallam. ẹ̀yin ọkùnrin ẹ má dojú tì mí ọkùnrin lèmi náà fa. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. akí bàbá ní Rawdatul Abrar ọlọ́run yarí bàbá pẹ́ àwọn tí sàmì ò wá bí lónìí ọlọ́run yarí bàbá pẹ́ bàbá ní kí wọ́n máa wí lọ báyìí wọ́n máa wí lọ náà ní tí owó sì máa dọ̀ wọ́n máa wí lọ náà ní tí owó sì máa dọ̀ nífẹ̀ẹ́ ká dákẹ́ mọ́ látẹnu bàbá wa àgbà níkàlẹ̀ ìmáàmù wa Idris wọ́n ní bàbá ní Rawda ọlọ́run ò ní jẹ́ fèyí sàwímọ́ láyé àwọn èèyàn sàmì dáadáa fún bàbá ní bisimilahi inna atayna ẹ̀dàkọ̀ ẹja Yorùbá ànábì dáadáa ìmọ̀ dùn mímí ibi tí mo bá wà ká máa Yorùbá ànábì torí pé kò síbi tá a ti lọ tó jọ̀dọ̀ ànábì náà lọ́fà ọgbọ́n ni bàbá Mawlana Sheikh Alhaji Ibrahim báyìí ní fa intasaluni ana abibi wa sayyidi fatọ̀ abiballahi malgayu na wama bọ́n ṣe ò tí àfa Abdullahi ń gbé láti jọ yìí èdè nù fa ọmọ Sheikh Ibrahim ni kòkó ọmọ bàbá wa Mawlana Sheikh Alhaji Ibrahim ó kọ fún bàbá púpọ̀ wọ́n wá ní báyìí la solution àfa wa post ẹ̀ ń dò ní bọ́n ṣe fẹ́ràn alájí àgbà àtàrà àtẹríba làáfà àti di tí wọ́n dà lónìí ìtẹríba àfa òun ló kó gbogbo wa dé àyè lónìí àfa lè tẹríba púpọ̀ àtọ̀nà tọ́nà táfa ti wá ẹwà kó gbogbo wa jọ ọmọ ìlú mélòó ló lè ṣe yìí ní tí bàbá bá a sọnù ẹwà lọ fẹ́ jẹ nǹkan ìgbéraga mélòó ló ti fi kọ̀ǹtró àwọn ìyá ilé yìí tí wọn ò fi jáwọ́ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ wọ́n sì ń nà ọ́ náà ni àwọn NRC tí wọ́n ń bẹ́ lóyún ebi gbẹgbẹgbẹ wí náà ni wọ́n sì ń ṣe fún ọ ẹ má bínú màmá o ẹ má bínú tẹ ẹ bá wà ń bí ẹ dákun ẹ forí jì mí á lọ sí ọ̀dọ̀ àfa wa ọ̀rẹ́ àfa wa dáadáa ni kí wọ́n máa bọ̀ wá síwájú ń bì ayé tí wọ́n wájú ni àfa wa MC Jẹ̀bú àfa wa Farouk látẹ bàbá Lukú tọ̀ èmi kọ́ mo wíwẹ̀ àfa àbùkọ́ ló wíwẹ̀ tọ̀ now a pè àfa wa bákan náà àwọn náà ní ọ̀dọ̀ wọn là ń lọ nísìnyí programu tó kù ọ̀dọ̀ wọn ni Madihun Nabi ààrẹ ni Yorùbá ànábì dáadáa ọgbọ́ni wọ́n iṣẹ́ Ibrahim ó sọ nínú Ruhul Adab ó ní ta'addabun fi zahirin wa batin bí yíyúrọ́ kọlmọ́rí lílmawatin gbogbo ń tẹ́ yóò bá ṣe in tó kó bọ́ pọ̀lọpọ̀ oníṣúfílẹ̀ ní àìlẹ́kọ̀ọ́ ni torí pé wọn ò lè mú wà nẹ́bì ẹ̀rù bí ti dákẹ́ bí gbà tí ìṣe pé wọ́n lórí ànẹ́bì là ń ṣe ẹ Yorùbá ànẹ́bì sọ̀rọ̀ yìí a pè àfa wa bàbá wa Ahmed Ajara ẹ má bínú nítorí bí mo ti pè é nì nítorí pàǹpẹ́ Ahmed Tijani ló kọ à sì ń pa nẹ́bí náà ló kọ ọ̀gá gbogbo ayé náà nì à ń pè bàbá wa Alhaji àgbà ló kọ òun mo fi pè wọ́n à pè bàbá wa Ahmed Ajara kí wọ́n máa bọ̀ wá sí àyín kí wọ́n wá ṣe mọ́dífà nẹ́bí fún wa láì ní gbara wa lásìkò bí bàbá ti ń bọ̀ wọn yẹ kẹ́ ẹ máa yòǹgbà nẹ́bí fún wọn ni nítorí pé tí wọ́n bá ń ṣe lọ́wọ́ inú yóò sì dùn wọ́n gbé yín dé Mọ́kà ní ìsìn tọ́ falyatafaddal mashkur.